Alaburu oye kele so bebama oye kele so bebama Alaburu Alaburu oye kele so bebama oye kele so bebama Alaburu Atenuma kamasirati arateni masirati abanije kulu unjeje ngagama Alaburu Bobanije le to fi gbayi rántí ọ̀la Ọlọ́run agbesan Anita Alaburu ẹ̀dá ó yẹ kí n lè sọ bó bá máa ó yẹ kí n lè sọ ngagama Alaburu Atenuma kamasirati arateni masirati abanije kulu unjeje ngagama Alaburu Aratenu masirati abanije kulere njeje ngagana Alaburu Bobanije le to fi gbayi rántí ọ̀la Ọlọ́run agbesan. Ẹ má bínú mi ò tí rí comment o gbogbo adaba wọlé ẹ bá wa share program yìí kò ní pẹ́ ẹ má sì bínú pé ní rójú mi ìgbà kan yín yóò máa rí mi ìgbà kan yín kì yóò rí mi Jésù ló sọ bẹ́ẹ̀ mo fi jọ Jésù ni o ṣùgbọ́n mo wà ń bí iṣẹ́ ló fà ẹ gbọ́ wọ́n ní iṣẹ́ kì í dédé ṣẹ́ wọ́n sì ní obìnrin kì í jẹ́ kúmólú ẹni obìnrin tó bá jẹ́ kúmólú ikú ti mọ́ gbogbo akọọlé wọn lọ ni mo kí gbogbo wa pátá mo sì kí gbogbo wa tó jẹ́ ń pé ọ̀rọ̀ ẹjọ́ captain yìí kò ṣókùnkùn sí gbogbo wa tá bá wà ní orí Facebook àtàwa tó jẹ́ ń pà sí lórí Facebook náà tó jẹ́ ń pà padà ń rí ọ̀rọ̀ ẹjọ́ captain yìí tó ń jà ràìnràìn ẹ bá share program mi dáadáa gbogbo alamọbi tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ a sì mọ bí tí ó dé báyìí bó tẹ̀ jẹ́ pé ó ti ń hàn sọ pọ̀lọpọ̀ ibi tí ọ̀rọ̀ yìí ń já sí tí ó padà já sí. Ẹ bá ṣàkíyèsí bí a níjẹta àbí jẹrin a rí fídíò àfáwà kan tí wọ́n ṣe tí wọ́n sì pe àwọn àgbàlagbà àfáà lórí pé ìwádìí sí ọ̀nà báwọn ṣe dẹ́kun ìmábúra ẹni lórí Facebook bá ṣe dá dúró tí ò ní máa continue wọ́n wádìí wọ́n wọ́nà àti dá dúró tó sì jẹ́ pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí èmi dúró fún gẹ́gẹ́ bí agbẹnusọ fún wọn ana wahid al-haq le jama'at al-haq the Nigerian Muslim diaspora justice for umma tẹ́sí mọ́ pé táwa náà gbé dání ni pé kẹ́nìkan má bọ́ ẹnìkan mọ́ kẹ́nìkan má ṣépè fẹ́nìkan mọ́ lórí Facebook bismi Islam aw bismi Dawah lórúkọ ẹ̀sìn àbí lórúkọ ń pa ń ṣe dáwà làwa dìde fún pé a fẹ́ dẹ́kun ẹ̀ ó wá bọ́ sí àsìkò ìgbà tí defamation of character ṣẹlẹ̀ sí Ustaz Muhammad Jamiu Adegunwa nípa ẹnìkan tó lóun captain Yahya Alubarka tó wá kọ́mẹ́ntì sọ́dọ̀ Ustaz Jamiu Adegunwa wípé wọ́n ní káwọn fún àwọn lówó káwọn tó lè ràn àwọn lọ́wọ́ ẹ bá share program dáadáa ó wá bọ́ sásìkò yẹn àwa wò ń pé àwa bí Ustaz wọn làwọn ò mọ̀ rí anyway that's part of our work la bá gbé iṣẹ́ yẹn láti gbà náà a sì gbèrú wípé o
lórí eléyìí o á wádìí ohun tọ̀hún. Ta ló rán ẹ? Ṣé wọ́n ló rán ẹ ni àbí wọ́n rán ẹ? La bá dìde ńgbà náà, la bá bẹ̀rẹ̀ lórí ọ̀. A sì bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yìí over 1 year now. Ó wá di pé ọ̀rọ̀ yìí ń lọ ọdún kan kọjá. Pẹ̀lú gbìyànjú àwọn tí ó dàbí pé tán ti mọ̀ pé kíní yóò gbá dá jálẹ̀ àwọn lórí. Wọ́n jẹ́ kí ẹjọ́ yìí falẹ̀ àti pé ẹjọ́ tó pọ̀ l'Ékòó. Wọ́n jẹ́ kí ẹjọ́ yìí falẹ̀ láti wọlé ẹjọ́. Ọkàn wọn wá balẹ̀ débi pé ibi táwọn bá ṣẹ́dé yìí o kàn gbàgbé. The case is frivolous. The case is empty. Dẹ́ bá sì gbàgbé. Láàárín ọdún tó kọjá yẹn náà ni wọ́n ṣe fídíò látẹnu oníyàwó mẹ́ta tó sọ pé Captain is been arrested because of Jamiu Adegunwa. Ní Jamiu Adegunwa tó sọ fún yín pé kẹ́ má wádìí ọ̀rọ̀ Captain, òun wádìí ẹ̀ tásìkò bá tó. Nígbà tó wá yá la ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àṣé Captain gbá wọn, àwọn náà ní 300,000. Ẹ gbọ́. Ní 300,000. Allahu Akbar. Allahu Akbar kabira. Mo bẹ̀ wá pẹ̀lú mi. Má bínú. Ẹ bá like, ẹ bá love, ẹ bá share ẹjọ́ tó Ọlọ́run. Now, ó wá di pé a padà gbọ́n pẹ́ nìyí, ìyẹn Captain Yahya Alubarika yìí náà. Ó padà gbá àwọn ẹni yìí ni. Wọ́n fi gbé lọ ilé ẹjọ́. Ó gbá wọn ní 300,000. Wọ́n wá gbé lọ ilé ẹjọ́. Nígbà tó ń gbé dé ilé ẹjọ́, wọ́n bá rán lẹ́wọ̀n ọdún kan. Wọ́n rán lẹ́wọ̀n ọdún kan. Tó justice nìyẹn náà. Nítorí pé kí ni ó gbá wọn lówó 300,000. Mo lérò pé ó ṣókùnkùn sẹ́ni kankan lórí social media. A fẹ́ ní tí ò bá sí lórí social media. Ó gbá yín lówó 300,000. Ẹ tì mẹ́wọ̀n. Ó dà bẹ́ẹ̀. Torí pé kí ni ẹ fẹ́ correct ẹ̀ ń tọ́ ọjọ́ mi èèyàn kì í gbáyàn. Láàárín ìgbà tó gbẹ̀yìn lásìkò yẹn náà ló wá comment sọ́dọ̀ Jamiu Adegunwa lórí program ẹ̀ pé kí Jamiu Adegunwa búra tí ò bá ní kóun mú 25,000 wá kóun tó lè ran òun lọ́wọ́, of which tí Jamiu Adegunwa ò sì mọ ẹni rí bèlèǹtà sí ó bá sọ̀rọ̀ rí láéláé. Ẹ̀yin wá gbé lọ sẹ́wọ̀n nìyẹn lórúkọ pé ó gbẹ̀yìn. Jamiu Adegunwa wá dìde pé ẹ̀yin di Nigerian Muslim diaspora ẹ má gbà mí. Mi ò máa mọ ẹni yìí rí. Ó máa fẹ́ bà ọjọ́ làwọn ọmọ mi jẹ́. Ó sì fẹ́ bà Dawah tèmi náà ti ń ṣe bọ̀ láìmọye ọdún. Bó tẹ̀ jẹ́ ń pé Jamiu ò fẹ́ nu ara ẹ̀ sọ́rí pé I've been doing this Dawah for over so year. Àwọn tó máa ń polongo yẹn ẹ̀yin náà mọ̀ wọ́n. Ó wá di pé Ustaz Jamiu Adegunwa ni mo fẹ́ wádìí ẹ̀. The Nigerian Muslim diaspora bá ní ẹ fẹ́ wádìí ẹ̀ kò sí wàhálà. Justice náà náà dìde fún the Nigerian Muslim diaspora and justice for Ummah. We are the last man standing. We are what?
the last man standing. Ló bá di pé a wá díẹ̀ kò sí wàhálà. Pẹ̀lú gbìyànjú àwọn ará àtọ̀hún látorí Yusufu àtàwọn tó ń rí pé ọwọ́ ara wọn wà nú ọ̀rọ̀ yìí kó lè jálé àwọn lórí, wọ́n gbìyànjú tó pọ̀. Ẹ̀yin náà gbogbo scenario yẹn, ẹjọ́ ti wá wọlé ẹjọ́. Láàrin ìjẹta, ẹ̀yin tẹ́ wà lórí Facebook dáadáa, àfáà wa kan tá sì forúkọ bò wọ́n láṣìírí for now. Wọ́n ṣe fídíò kan lórúkọ pé ọ̀nà wo la lè gbà tá lè fi dẹ́kun gbogbo ìjà tó ń bẹ lórí Facebook yìí, tá lè dá dúró káwa àfáà káyé búra wa mọ́ bá ṣe dá dúró débi pé àfáà wa yìí wọ́n pe Sànú Ṣéhù àfáà dáadáa. Mi ò dárúkọ àfáà kan o, mi mọ àfáà tó ṣe program tí sọ orúkọ wọn o. Àfáà wa yìí wọ́n pe àfáà wa Bukhari ọmọ Musa hafizahullah wa ra'ah. Wọ́n pe Sheikh Muskinu Billah mufti tó gbé Ìlọrin káfàtàn rahimahullah astaghfirullah hafizahullah wa ra'ah adamallahu ayatahu. Lẹ́yìn náà wọ́n tún pe babalágbàjì àfáà wa Labib. Wọ́n pe àwọn náà, wọ́n já àwọn náà sí pé àwọn fẹ́ gbégbésẹ̀ kan o, àwọn ní káwọn sọ fún wọn ni so that àwọn náà lè bá wọn dá sí tó bá yá. Wallahi alazim, mi ò wo program yẹn live. Ẹnìkan ló share program yẹn nínú àwa tá wà ní last man standing yẹn, nínú wa ló share sínú house yẹn. Wallahi alazim, mo sì fi ẹ̀mí mímọ́, ẹ̀mí Islahu, ẹ̀mí ìṣàtúnṣe àtẹ̀mí ẹ̀mí Ọlọ́run lèmi náà fi wò. Mo sì inú mi sì dùn pé wàláhì ìgbésẹ̀ tó dáa ni àfáà wa yìí fẹ́ gbé yìí, kí Ọlọ́run bá fún wọn ṣe. Bó tẹ̀ jẹ́ pé n tá wa dúró lé lórí náà ni ẹ, ṣùgbọ́n àwọn ò fẹ́ lo àfáà kan àbí kan, á lo èyí tó jẹ́ òfin tá a fi bẹ́ẹ̀ ni tó bá jẹ́ onígùlúwù wí nínú ẹ̀sìn nílẹ̀ Yorùbá ni. Torí a rí pé àwọn àfáà yẹn ò jọ wọn lójúmọ́, tá bá tọwọ́ òfin bọ̀ orí oníkálukú pè. Làwa ṣe ní ọwọ́ òfin ni the Nigerian Muslim in diaspora máa lò fún gbogbo ẹni tó bá ń bọ́ àfáà ilẹ̀ Yorùbá. Bismi Dawah aw Bismi Islam, lórúkọ ẹ̀sìn àbí lórúkọ Dawah. Ṣùgbọ́n àwa rí pé àfáà wa yìí sọ̀rọ̀ lórí program yẹn. Èmi wá wo fídíò yẹn for over 30 minutes. Over 30 minutes ṣá lèmi wo fídíò yẹn. Mo dẹ̀ ní wàláhì ìgbésẹ̀ tó dáa ni o. Ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tẹ́mi ń ran kàn sí wípé àfáà fẹ́ ṣiṣẹ́ tọ̀. Mi ò mọ̀ pé àfáà fẹ́ ṣiṣẹ́ tọ̀ ibi tí ò yẹ kó ṣiṣẹ́ tọ̀. Ìyẹn lèmi wá fún. Ẹ bá rí tọ́pìkì yìí, mo ní flashback and last warning. Flashback and last warning to those calling Ustaz Muhammadu Jamiu Adegunwa as regards Captain defamation of character case. Mo bẹ gbádùn mi. Mo believe pé tí ó bá sábòsí ńbẹ̀, tí bẹ̀rù Ọlọ́run bá wà ńbẹ̀, kò fẹ́ sí ẹnìkan tó ń lo Facebook, tó ń lo Android phone, tó wà lórí Facebook, tọrọ Captain Yahya Alubarika tó defame Ustaz yìí tó ṣókùnkùn sí. Àyàfi tẹ́ni ẹ̀ bá fẹ́ bo náà Ọlọ́run mọ́ra lókù. Ṣùgbọ́n àwọn ò ní judge ẹnìkan for now.
tásìkò bá tó ọ̀rọ̀ sọ rẹ̀. Ṣé rí ọ̀rọ̀ yìí ó padà wọlé ẹjọ́ àbí ṣùgbọ́n gbà táfàwà yìí ṣe program kọjá wọ́n ní àwọn fẹ́ ṣe àtúnṣe sórí bá a ṣe ní máa jà tá a ní máa bára wa jà lórí Facebook pàápàá jù àwa mùsùlùmí ẹnu ń kùn wá pọ̀. Àwa padà rí pé ibi táfà ń roko lọ kì í ṣe lórí ipa à ń búra wa nìkan mọ́, kì í ṣe pé lórí pé ẹnìkan ń bára wọn jà mọ́. Òun ló mú tọ́pìkì ilé wa fẹ́mi wípé flashback. Àwa padà rí pé ẹnìkan ó pe Ustaz Jamiu Adegunwa láti lè bá wọn sọ̀rọ̀ débi pé kò sí bí nǹkan náà bá ṣe le tó a lè dẹ́kun gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí láti má bára wa jà mọ́. Kò sí bí nǹkan náà ṣe lè le tó a sì lè withdraw ẹjọ́ tó wà ní kóòtù yìí. Mo á fẹ́ flashback ẹni náà, mi ò ní ti dárúkọ ẹnì kankan sìn, ẹni tó pe Ustaz Jamiu Adegunwa. Audio ẹ̀ sì wà ńlẹ̀ a ní play ẹ̀ sìn tásìkò àti ṣubá tó fùràlà lógò tèmi nù. Lédè Ìlọrin lógò tèmi nù. Lédè Ìbàdàn légi lógò tèmi nù. Básìkò àti ṣubá tó fùràlà. Ẹni yìí pé afáradáwà yìí wọ́n pe Ustaz Jamiu Adegunwa. Ustaz Jamiu Adegunwa gbé kọlù wọn torí bàbá àwa ti sọ fún wọn pé tẹ́ bá try anything lẹ́yìn wa tá a mọ̀ ẹ ṣe gbogbo mùsùlùmí o, ẹ ṣe gbogbo mùsùlùmí o. Ẹni bá pe afáwa dáadáa yìí wọ́n bá pe ọmọ lẹ́yìn Ustaz Jamiu Adegunwa ní ọkàn wípé èmi ò wọ́kàn wọn, Ọlọ́run ló mọ ọkàn oníkálùkù, Ọlọ́run ló sì mọ tó oníkálùkù ń mú ṣe níṣẹ́. Wọ́n sì pe ọmọlẹ́yìn Jamiu Adegunwa yìí láti lè sọ fún pé mo ń pe ọ̀gá yín fẹ́ bá wọn sọ̀rọ̀ nǹkan kan. Mo bọ́ ọmọ Jamiu Adegunwa yìí wá pé Ustaz Jamiu Adegunwa pé ẹni báyìí lòun fẹ́ bá yín sọ̀rọ̀. Ustaz Jamiu Adegunwa wá padà dín pé ẹni yẹn wá padà pé lọ́ọ̀yà tó jẹ́ lọ́ọ̀yà Ustaz Jamiu Adegunwa tó sì jẹ́ lọ́ọ̀yà di Nigeria Muslim diaspora náà. Ó wá dín pé ẹni yìí wọ́n wá jọ ṣe conference call lórí pé báwo la ṣe ṣàtúnṣe sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ẹni yìí ti wá gbàgbé tó ń bẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ ibi tá bá dé. Mo wá fẹ́ rán ẹni yìí létí torí nínú ọ̀rọ̀ ẹni yìí nínú ọ̀rọ̀ àfáwà yìí wọ́n ní gbogbo kíní yìí àwọn ọmọ ń pólé tó báyìí. Oríwọ̀ Ọlámilékan yìí orí ẹ̀ ò fẹ́ pé kí là ń wí kí ló ń wí. Má jẹ́ ń waste time ara mi jẹ́ ń bá ní wọ èmi ò mọ̀ bọ́ yẹn block èèyàn máa block wájú máa rí mi wò yín bá ní gbogbo lákú bàbá ńlákú ìran ẹni ọlọ́májà pàdé mọ́. Tó bá ti mọ̀ ń pé fẹ́ gbọ́ mi ò bá jọ́ta má comment o tó máa ṣá ẹ sí blocking straight ní ban ní straight mi ráyè à ń block èèyàn. Ó wá di pé wọ́n ṣe 3-way call yìí. Àfáwà dáadáa yìí wọ́n ṣàtẹnumọ́ pé kò sí bó ṣe lè le tó a lè yanjú ọ̀rọ̀ yìí ká má bára wa jà mọ́. Wọ́n ní tèmi wá rè kí n tó fún wọn wọ́n ní ẹ jẹ́ nǹkan fún wọn flashback. Nígbà tí àwọn ẹni yìí tán ti sá gbogbo eré tán ti mọ̀ pé gbogbo eré táwọn sá àwọn ti block everywhere. Kò sí bí ẹjọ́ captain ṣe lè wọlé ẹjọ́ mọ́. Àwọn ti rìn lọ́dọ̀ ọlọ́pàá, àwọn ti seal everything. Ẹ kọ́kọ́ wo eléyìí lára tí wọ́n post ńgbà náà kí captain tó jáde lẹ́wọ̀n táwọn ràn lọ. Ẹ wo ohun tí Yusuf post ńgbà náà òun rèé. Ẹ̀yin ẹ kà fúnra yín.
àti àfáà wa tó pe Ustaz Jamiu Adegunwa mo fẹ́ kẹ́yin náà ka àkọlé Yusuf Adepoju yìí tí mo post yìí mo fẹ́ kẹ́ka fúnra yín níbi tọ́kàn ẹ balẹ̀ dé ń pé ọ̀rọ̀ captain yìí tó jẹ́ pé ọwọ́ tòun ò mọ́nú ẹ̀ yìí òun ti gbìyànjú tó ẹjọ́ yìí lè wọlé ẹjọ́ ṣẹ́tìní tó kọjá dé ó ní Jamiu Adegunwa stop ranting on the internet, stop making noises on social media. Don't you know the way to court? Mo lérò pa àfáà wa dáadáa yìí ẹ bá share lọ́dọ̀ ẹ bá share dáadáa àfáà tó pé Ustaz Jamiu Adegunwa káwọn náà lè rí ọ̀rọ̀ yìí mi ní jẹ́ ó pẹ́ jù. Yusuf Adepoju ló post eléyìí ńgbà náà ó ní Jamiu Adegunwa níbi tí ọkàn Yusuf balẹ̀ dé ìyẹn Yusuf Adepoju ni o níbi tọ́kàn ẹ balẹ̀ dé wípé kíni that case is frivolous, is empty bóyá máa ń sọ ó ní Jamiu Adegunwa comma stop ranting on the internet comma stop making noises on social media full stop. Don't you know the way to court? Kamale Okulumbe, Olo full stop. It's okay. A big question mark. Don't you know the way to court? Yeah, Yusuf Adepoju ni o. On sọ bẹ́ẹ̀ fún Jamiu Adegunwa. Take us to court over captain's case. Take us to court over captain's case. Ó wá kọ Yorùbá àìtóyínká là ń dọwọ́ bọ ẹnu àìtóyínká là ń dọwọ́ bọ ẹnu with the mind that kò síbi kankan tí ẹjọ́ yẹn lọ pẹ̀lú ìrìn táwọn ti rìn ńgbà náà Ọlọ́run bá dákẹ́ jájọ́ ó sì dákẹ́ ń wò wọ́n wọ́n ń ṣe tó ń wù wọ́n Ọlọ́run ń wò wọ́n àwa náà ń gbìyànjú tiwa ìgbìyànjú wa nígbà náà ó wá dàbí pé àtẹ̀ṣe kankan ìyẹn Nigeria Muslim diaspora ṣùgbọ́n gbà tó lọ máa gbé jàlálẹ̀ dé tó máa gbé kúwẹ̀ dìde ẹjọ́ padà wọlé ẹjọ́ ṣùgbọ́n kẹjọ́ tó wọlé ẹjọ́ lọ́ọ̀yà àwọn ìyẹn lọ́ọ̀yà Yusuf Adepoju tó máa ń lò dáadáa tó jẹ́ pa ara ẹgbẹ́ wọn ni èmi ò ní problem pẹ̀lú acadip mo máa ń sọ dọ̀la mi ò sì ní problem pẹ̀lú Dawah Islamiyya tí Yusuf Adepoju ń ṣe Ọlọ́run ní tú ẹgbẹ́ ẹ̀ka ṣùgbọ́n ìwà tiẹ̀ tó jẹ́ wà bí tó wà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ́n fi ìwà bí kọ́ èmi ló ṣe rọ̀ mí lọ́rùn láti má gbà fẹ́ni tó bá fẹ́ máa wà bíṣẹ́ wọ́n fi ìwà àbòsí kọ́ mi ló ṣe rọ̀ mí lọ́rùn láti dúró ti gbogbo alábòsí pé mi ní gbà fún ẹ̀ṣẹ̀ yìí jẹ́ kó mọ̀ pé gbogbo ayé ó mọ̀ nípa alábòsí ni ẹ́ ni mo fi sọ pé ìwà Yusuf Adepoju èmi ò ní sinmi lórí ọ̀rọ̀ tó bá ti jábòsí ló fẹ́ máa ṣe tí ó fẹ́ máa sòótọ́ kò fẹ́ máa sòótọ́ ṣìbẹ́yìn náà rí fídíò tó ń play káàkiri ní live program ẹ̀ kí yẹn máa play old video èèyàn tó ti ṣe tó ti túbá táwọn èèyàn sì ti ṣe áfùwù fún kóun máa play ẹ̀ kiri ṣé èèyàn rẹ̀ nìyẹn ṣẹ́ni tó níwà rẹ̀ nìyẹn ẹ má jà sọ̀rọ̀ sí Dawah tó bá ń ṣe ẹ má jà ṣe Ọlọ́run látara bẹ̀ ọ̀nà tó bá hùn kó gbà máa ṣe ìyẹn ò tẹ̀kàn mí ṣùgbọ́n ìwà tí ò bá dà èmi ò máa yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ mi ìfẹ́ kó máa dà pọ̀ wọ́n máa ń dà pọ̀ fẹ́ yẹ èèyàn ni náà fi máa ń rí ẹ̀yìn èèyàn kẹ́ máa rí wa lẹ́ni bí pé à ń fẹ́ kí Dawah òun ṣubú ṣùgbọ́n mi ò ní blame ẹ̀ ìwà ẹni tó bá ti wà narcissistic in nature ìwà wọn nìyẹn nígbà náà torí Yusuf Adepoju ti mọ ìrìn tóun ti rìn ọkàn ẹ̀ balẹ̀ wípé ẹjọ́ captain yìí o kò níbi tí ó lọ kódà kò ní sí it will never see the light of the day ló máa ń pè nígbà yẹn pé it's a frivolous case it's empty case káwa tó gbé wọlé ẹjọ́ ńgbà náà kódà kó tó wọlé ẹjọ́ ìyẹn àfáwà dáadáa tó pé Ustaz Jamiu Adegunwa ni mo fẹ́ kọ́ gbọ́rọ̀ yìí dáadáa o ẹ bá ṣí ẹ̀ dáadáa kó dọ́dọ̀ wọn èyí tó jẹ́ lọ́ọ̀yà Yusuf gan fún rẹ̀
òun náà sọ̀rọ̀ kan ó dá sí ńgbà náà ẹ bá gbọ́ tiẹ̀ náà bismillah. ìgbà tó ṣe pé kò àwọn olùsìn kankan àní kí wọ́n lẹ́wọ̀n ṣe tẹ́ pé àwa ti sọ láti bẹ̀rẹ̀ yìí pé tí wọ́n bá pé 1000 àrẹ́dì láti kó ogun wọn wọnú ẹ̀wọ̀n tó wá ti pé yìí ní ọ̀bà jẹ́ kọ́pọlọ wọn ó pé tó wá ti pé yìí ní ọ̀jà bá jẹ́ wọn lè lo ọpọlọ wọn dáadáa àrẹ́dì. èmi sì máa ń sọ wípé kóòtù tá à ń sọ yìí ṣọ́ọ̀bù titi wa ni ilé iṣẹ́ wa ni kódà bá a ní kéèsì a ṣeré lọ a lọ wòran a sì padà sílé wa a tún lọ sùn ká lọ kóòtù ìdùnnú tiwa ni that is what we are trained for and n tá à ń fi jẹun ni so tó wá sí pé kóòtù ni àwa tiẹ̀ ti wà ń kóòtù ọ̀rọ̀ pé a lọ kóòtù kéèsì tó wà lọ́rùn Jamiu lóun gangan fúnra rẹ̀ nìkan ó tó mẹ́ta náà àbí more than that so òun ní sìn wọ́n ń sáré kiri wípé kí kóòtù ọ̀dà àwọn kéèsì yìí nù. a ti sọ nísìn àwọn kéèsì Jamiu gan fúnra rẹ̀ ó tó 5 and more will be coming torí pé a tún ti rí consultation látàdọ̀ àwọn èèyàn wípé tó bó látúnṣe pẹ̀lú àwọn ẹni yìí àjọ wà lẹ́nu rẹ̀ ni so ẹ dákun gbé wa lọ ṣọ́ọ̀bù títí wa ká lọ practice ní táwa mọ̀ sí. mo bẹ gbọ́ gbogbo tí lọ́ọ̀yà yìí sọ dákun gbé wa lọ sí kóòtù ṣọ́ọ̀bù tiwa nù ká lọ practice tí àwa mọ̀ ọ́n ṣe. ó wá yà mí lẹ́nu wípé ṣé lọ́ọ̀yà wa yóò kí ń lọ sí ṣọ́ọ̀bù wọn mọ́ ni ẹjọ́ padà wọlé ẹjọ́ àwa wá lọ́ọ̀yà wa yìí àwa wọn tì ní ṣọ́ọ̀bù wọn kódà lọ́bẹ̀ ń pa fẹ́ lọ rajà àwa wá lọ́ọ̀yà wa tó pupa yìí bàbá pupa yìí lọ́ọ̀yà wa dà ṣé ò sọ́jà ṣọ́ọ̀bù lẹ̀ ṣe wá ṣọ́ọ̀bù ni àbí kí ló ṣẹlẹ̀ lọ́ọ̀yà wa fẹ̀yìn wọ̀gbẹ́ o lọ́ọ̀yà wa sá lọ lọ́ọ̀yà wa ni ẹ wò eléyìí ju agbára tèmi lọ náà ṣe lọ gbé ẹni tó lágbára ju àwọn dìde wọ́n wá gbẹ́ni tó lágbára ju àwọn dìde lọ wọ́n gbé wá wọ́n gbé dìde ìbéèrè tèmi wá ń béèrè ni pé pẹ̀lú gbogbo ohun tí Yusuf Adepoju sọ ńgbà náà wípé ẹjọ́ captain yìí is frivolous is empty ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ bá ní làákàyè tẹ́ ń follow wọn kì í ṣe ẹni tó ń follow akadipo mọ́ sọ ẹni tó ń follow trendy ọ̀rọ̀ captain Yahya Alubarika yìí lórí defamation of character tó ṣe fún Ustaz Jamiu Adegunwa ṣẹ́yìn tẹ́ ń tẹ̀lé wọn ṣẹ́ ní làákàyè ni tó bá jẹ́ pé Yusuf Adepoju mọ̀ ń pa bí captain ṣe defame Ustaz Jamiu Adegunwa tó sì sọ pé ẹjọ́ yìí wà frivolous kí ló dé tó lọ gbé sáàni dìde ìbéèrè àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́kejì ni pé ìgbà tán sì gbéwèé wá fún ó níwọ̀n gbéwèé fóun ó di méjì ó ríwèé tó wá fún ẹ àtẹ̀wọ̀n tó jẹ́ pé ọ̀rọ̀ yìí jọ mọ́ ń pé ẹ mọ̀ nípa ẹ̀ how come tẹ̀fọ́ á lọ arrange fún senior advocate of Nigeria kọ́ ló bá ṣe dáadáa fún barrister yẹn kọ́ ló bá ṣe dáadáa fún wọn kọ́ ló bá ṣe dáadáa fún wọn ọlọ́run níjọ́ gbẹ́jọ́ ọ̀ràn o ọlọ́run níjọ́ gbẹ́jọ́ ọ̀ràn àwọn ọlọ́pàá náà ọlọ́run bá ṣe dáadáa fáwọn náà ṣùgbọ́n ẹni tí ọlọ́run bá fẹ́ ba ayé ẹ̀ jẹ́ nínú ọlọ́pàá òun nìkan lẹni tí ò ní jẹ́ kí ẹjọ́ ìṣeṣe ẹni tọ́lọ́run bá mọ̀ọ́mọ̀ tó fẹ́ ba ayé ẹ̀ jẹ́ nínú ọlọ́pàá nìkan ni ò ní jẹ́ kẹjọ́ ìṣeṣe mo wá mọ̀ọ́mọ̀ mo play eléyìí mo sì post tí mo post yìí láti lè jẹ́ kí àáfàá wa tó ń pe Jamiu Adegunwa lénìí láti lè sọ fún wọn pé bóyá kán ju ọwọ́ lẹ̀ láti lè má wádìí ta ló fẹ́ bà mí lórúkọ jẹ́ ta ló fẹ́ bà ọjọ́ ọ̀la àwọn ọmọ mi jẹ́ yìí mo fẹ́ mọ àwọn tán jọ wà ń díẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi kán wá báwọ̀ náà níbi tó wà jẹ́jẹ́
tó ti ń ṣe fídíò kàbó tẹ̀ ṣe fídíò wà nílé ẹ̀ ó wá gbọ́n pé nìkan ó gbáwájú ilé ẹ̀ ó wá ń darúkọ ẹ̀ lágbájá olè ní ẹ́ ẹni bí ní ẹ́ ara mi ò yá mo bèrè àánú Ọlọ́run lọ́wọ́ ẹ ó ní kí n lọ mówó wá kó tó ràn mí lọ́wọ́ bó ṣe máa ń gbowó lọ́wọ́ gbogbo èèyàn ni ó lè wàá dákẹ́ àbí. ẹ jẹ́ wá sọ tọrọ kan fún yín tẹ́ gbọ́ rí ẹ jẹ́ ń sọ ń sìn kódà tó bá jẹ́ ọmọ ìyá mi ẹ tún gbọ́ kódà tó bá jẹ́ ọmọ ìyá mi ọmọ bàbá mi ní ọ̀rọ̀ kápítẹ̀nì bá jálé lórí wàláì yóò ṣe ẹ̀wọ̀n ẹ gbọ́ mi dáadáa kódà tó bá jẹ́ ọmọ ìyá mi ọmọ bàbá mi lọ̀rọ̀ kápítẹ̀nì bá padà jálé lórí yóò ṣe ẹ̀wọ̀n yóò ṣe kíni yóò ṣe ẹ̀wọ̀n. wọ́n ní tèmi wá rèé o fún gbogbo ẹ̀yin àfáà pápátá gbogbo ẹ̀yin àfáà tí àfáà wa yìí pè ẹ má jọ fi yín wọlé o ẹ má jọ fi yín wọlé o ẹ má jọ fi yín wọlé ẹ má sì gbàgbé o ayé al-Qur'an tọ́lọ́wọ́n bá sọ ní suratu Maida Ọlọ́run ní la yajrimannakum shan'anu qawmin ala ta'dilu i'dilu huwa aqrabu taqwa wattaqullaha innallaha habiru bima ta'malun. tí n bá gba ìparí ẹ̀ yẹn mo lérò pé bóyá wà náà gangan ni ẹ̀ ní ìsúnmọ́ Kùránì ló fà ọ́ mo lérò pé bọ́lá ń ṣe parí ayé ẹ̀ ni wattaqullaha innallaha habiru bima ta'malun. tí bá rántí ayé ẹ̀ dáadáa Ọlọ́run ní la yajrimannakum shan'anu qawmin ala ta'dilu ẹ má ṣe jẹ́ kí ìkórìíra àwọn ìjọ kan ìmá nífẹ̀ẹ́ àwọn kan bí à ń torí Jamiu sọ pé nǹkan báyìí nínú ẹ̀sìn rí àbí Jamiu Adegunwa sọ pé ẹni báyìí nǹkan ṣe rí kẹ wá torí ẹ̀ kẹ má ṣe déédéé tẹ bá rí pọ́n fẹ́ ṣàbòsí fún o ìdèlú Ọlọ́run ní ẹ ṣe déédéé o huwa aqrabu taqwa Ọlọ́run níyẹn ló súnmọ́ ìbẹ̀rù Ọlọ́run jù wattaqullaha ẹ tún wá páyà Ọlọ́run innallaha dájúdájú Ọlọ́run ọba yóò khabiru bima ta'malu yóò ṣe kí náà ń pè é yóò fún ní kálukú lábárin tó bá ṣe o yóò ṣe kí ni yóò fún ní kálukú lábárin tó bá ṣe ká máa wá rí ẹnìkan lénìí ká máa wá rí àfáà kan lénìí mi ò tí dárúkọ àfáà kankan o ká máa wá rí àfáà kan lénìí kó wá lóun ń pe Jamiu Adegunwa lórí ọ̀rọ̀ kápítẹ̀nì tó ti wà nílé ẹjọ́ ń pé kán gbàgbé ẹ̀ kán parí ẹ̀ kán má bára wọn jà àkọ́kọ́ ni pé Jamiu Adegunwa ò bẹ́ anybody jà o èèyàn ló ń bá a jà tẹ́ ẹ̀ bá sì gbàgbé ẹ tún fídíò yìí gbọ́ dáadáa. ìgbà tó ṣe pé kò àwọn olùsìn kankan àní kí wọ́n lẹ́wọ̀n tó tẹ̀ ń pé àwa ti sọ láti bẹ̀rẹ̀ yìí pé tí wọ́n bá pé 1000 àrẹ́dì láti kó ogun wọn wọnú ẹ̀wọ̀n tó wá ti pé yìí ní ọba jẹ́ kọ́pọlọ wọn ó pé tó wá ti pé yìí ní ọjà bá jẹ́ wọn lè lu ọpọlọ wọn dáadáa àrẹ́dì èmi sì máa ń sọ wípé kóòtù tá à ń sọ yìí ṣọ́ọ̀bù titi wa ni ilé iṣẹ́ wa ni kódà bá a ní kéèsì a ṣeré lọ a lọ wòran a sì padà sílé wa a tún lọ sùn so ká lọ kóòtù ìdùnnú tiwa ni that is what we are trained for and ìta fi ń jẹun ni so tó wá sí pé kóòtù ni àwa tiẹ̀ ti wà ń kóòtù ọ̀rọ̀ pé a lọ kóòtù kéèsì tó wà lọ́rùn Jamiu lóun gangan fúnra rẹ̀ nìkan ó tó mẹ́ta náà àbí more than that so òun ní sìn wọn sáré kiri wípé kí kóòtù ọ̀dà àwọn kéèsì yìí nù. bá a ti sọ nísìn àwọn kéèsì Jamiu gan fúnra rẹ̀ ó tó 5 and more will be coming torí pé a tún ti rí consultation látàdọ̀ àwọn èèyàn ìpètò bó látúnṣe pẹ̀lú àwọn ẹni yìí àjọ wà lẹ́nu rẹ̀ ni so ẹ dákun gbé wa lọ ṣọ́ọ̀bù títí wa ká lọ practice táwa mọ̀ ṣe. ṣẹgbọ́n tó sọ mo bẹ́ẹ̀ ń gbọ́ dáadáa dákun gbé wa lọ sí ṣọ́ọ̀bù tiwa ká lọ practice tá a mọ̀ ṣe Ọlọ́run sì kádàrá a padà gbé wọn dé ṣọ́ọ̀bù wọn ṣùgbọ́n Ọlọ́run ò kádàrá kí wọ́n wá tajà
ní ṣọ́ọ̀bù tán láwọn mọ̀ ọjà abẹ́ náà. Lẹ́yìn náà Yusuf Adepoju náà tóun náà kọ jáde ni. Ẹ gbọ́ ẹ sì gbọ́ yé cases tán láwọn ní against Jamiu lórí pé olóhùn fẹ́ wádìí captain. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wọn ṣé ẹ lọ́pọlọ ni. Téèyàn bá lọ́pọlọ ó gbọ́dọ̀ gbé làákàyè lẹ̀. Tó bá jẹ́ pé ẹ mọ̀ ń pa ọ̀rọ̀ yìí, kí ni wàhálà ń pé kẹ́ máa gbẹ́jọ́ oríṣiríṣi dìde láti máa fi lè máa fi disturb ẹni yìí bóyá nítorí a lè juwọ́lẹ̀ àbí kó fi kan gbà kan àbí kẹ́ fi kan ṣe pààrọ̀ lọ́wọ́ ẹ̀. Kí ló dé tẹ́ ń ṣe irú ẹ̀ tọwọ́ yín bá mọ́? Tọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ láti ibi tẹ́ ti ń gbọ́ títí dìsìn, mo fẹ́ kí kó yé gbogbo wa o. Gbogbo ẹnikẹ́ni tí ò bá jẹ́ tó bá ti jẹ́ pọ́n bí ẹ láti inú obìnrin, mi fẹ́ mọ̀ bó ṣe jẹ́ o, mi fẹ́ mọ̀. Mo fẹ́ kó ń tọ̀hún mọ̀ o wípé ẹjọ́ eléyìí tó jẹ́ ọ̀rọ̀ captain yìí pẹ̀lú gbogbo ìbanilórúkọ jẹ́ ta ti gbà àwa di Nigeria Muslim diaspora, pẹ̀lú gbogbo insult tó ti kó fún wa, kódà individually èmi gan wọ́n pè mí notorious, ìyẹn Yusuf ló pè mí bẹ́ẹ̀ o lórí ọ̀rọ̀ ẹjọ́ yìí náà ni. Pẹ̀lú gbogbo tó pè wá àwa disgruntled element, àwa tó jẹ́ pé à ń dáwó fún tẹ́lẹ̀ torí àdáwó fún mọ́ ló sọ wá di disgruntled element. Pẹ̀lú gbogbo insult tá gbà yìí, pẹ̀lú gbogbo owó tá oníkálùkù wa ti ná, tí Yusuf ti mú wa ná, tó jẹ́ pé kò jẹ́ ká tètè rẹ́jọ́ yìí gbé wọlé nígbà tó yẹ ká gbé wọlé. Bó ṣe gbé lọ Àbújá bá ṣe dá padà owó lànà, bó ṣe dín tún lọ tìbọ̀ bìkan níbìkan náà owó lànà, bó ṣe dín pé gbogbo ẹjọ́ tó ń gbé dìde táwọn lọ́yà wa ń lọ tó ń bọ̀ ní Ìlọrin àti Òṣogbo bí ẹni ń lọ lùsádà padà sílé wọn owó lànà. Pẹ̀lú gbogbo ọ̀nà tó ń gbà láti lè fẹ́ arrest Ustaz Jamiu Adegunwa ní ọ̀nà pé kó lè ju ẹjọ́ captain ilẹ̀ káṣírí wọn má bàa tú owó lànà. A wà ná gbogbo eléyìí ẹ wà ní kí justice má prevail. Wọn bí yàrá jẹ́ ẹnìkan dà, mo tútù sọ wọn bí yàrá jẹ́ ẹnìkan dà tó máa stop pẹ́jọ́ yìí kọ́ má gbọ́. Àyàfi tọ́lọ́hun ọba bá ń bẹ lẹ́yìn alábòsí lókù. Tẹ́lọ́hun ọba ti sí lẹ́yìn alábòsí wallahi alazim pẹ̀lú ògùn Ọlọ́hun alábòsí ó fojú hàn, Ọlọ́hun ó fojú alábòsí hàn lórí ọ̀rọ̀ captain Yahya Alubarika yìí. Ẹni tẹ́wọ̀n bá tọ́ sí yóò ṣe ẹ̀wọ̀n, kódà kò bá jọmọ ìyá mi àbọ̀mọ bàbá mi ló bá já sí lórí yóò ṣe ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ ìjọba alẹ́ yìí. Kí lè máa wá jẹ́ wọ́n nì fún gbogbo èèyàn àfa àpáta apọ́n èèyàn àfa lè gan. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó ti ọwọ́ yín bọ̀nú tó jẹ́ pé yóò kó ẹ̀rẹ̀ báyìí. Gbogbo èèyàn àfa àpáta gbogbo ara ń bẹ láyé o nígbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ o, gbogbo ara ń bẹ láyé o nígbà tọ́rọ̀ yìí débi tó dé o. Ibi tó wá fẹ́ parí sí ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó pè yín o lórúkọ pé òun fẹ́ ṣe àtúnṣe kankan o. Ẹ má gbà o. Wẹ́ bẹ́ẹ̀ sì gbà ẹ̀yin àtúntọ̀hún nìyẹn. Àwọn ò ní ká má ṣe àtúnṣe lórí gbogbo ẹni tó bá ń búra wọn lórí Facebook. Ẹ má sì wá gbọ́ o. Àwọn ò ní ká má stop gbogbo ẹni tó bá ń búra wọn lórí Facebook. But ẹ má ever jẹ́ kí ọ̀rọ̀ captain kó wọnú ẹ o. Ẹ má gbà o. Ẹ má jẹ́ kẹ́ni kankan wá tàn yín. Kò sí ààyè fún ọ̀rọ̀ captain lẹ́nu àfa kankan láti lè gbà kó lé ẹjọ́ o. Wẹ́ ẹ tẹ̀lé gbà kó lé ẹjọ́ náà. Gbàtí ṣe ń pẹ́ fẹ́ fún ká Jamiu lọ́rùn pé dandan kó wá lọ gbé kó lé ẹjọ́. Àbí ń gbàtí wàláhì mi tí mọye tó ń tàn fẹ́ gbé fún wa láàfin withdraw ẹjọ́ yìí. Kò bá jẹ́ 100 million wàláhì a lè withdraw ẹ̀. Torí ta bá withdraw ẹ̀ torí owó, a bá withdraw ẹ̀ torí ẹnì kankan, a ṣàbòsí fún gbogbo mùsùlùmí ayé tí ń wò wá. A ṣàbòsí fún orí ara wa. A ṣàbòsí fún ọjọ́ ọ̀la àwọn ọmọ Jamiu Adegunwa. A sì ṣàbòsí fún Jamiu Adegunwa gangan. A sì padà sọ Jamiu Adegunwa di ẹni lẹ́lẹ̀ tá bá fi lè gbà kẹjọ́ yìí stop. Pẹ̀lú ògùn Ọlọ́run, Ọlọ́run bá tó lẹ̀mí tí ó bá gbà ẹjọ́ yìí ó ti wọlé ẹjọ́
kò sí ní kó ń bẹ̀ yóò padà sí the light of the day tó jẹ́ pé wọ́n gbọ́ oníkálukú wa a wà ríbi tí ó já sí inshallah. Gbogbo ẹ̀yin àfáà àtàfáà tó pe Jamiu Adegunwa tó ń wá ọ̀nà bọ́n ṣe fẹ́ da gbogbo ẹ̀ tó fẹ́ sọ di pé bí ẹnìkan ń búra wọn àwọn fẹ́ resolve everything wípé wọ́n lè withdraw ẹjọ́ ẹ lè withdraw ẹjọ́ tẹ́nìkan bá withdraw ẹjọ́ kan pẹ̀lẹ́ nìkan òun tòun àtòun tòun nìyẹn wàhálà tí wọ́n nìyẹn. Ẹ má jẹ́ ó súnmọ́ bí captain ni o à ń pọ́n yín lé o ẹ má jẹ́ ó padà di ìkó o àfáà tó pe Jamiu Adegunwa à ń pọ́n yín lé o wàláhì ẹni àpọ́nlé ní lọ́dọ̀ mi o. Tẹ́ bá tún padà pe Jamiu Adegunwa lẹ́ẹ̀kan sí ẹ gba ìkó o mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Subhanakallah bihamdi nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Gbàgbé àwọn baba Lagege tàná àṣesílẹ̀ Adam tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ baba Adam.